kókó méje kan mo ti ṣe lálàyé tí mo ti ṣe iṣẹ́ ìwádìí alágbára lórí ẹ̀. Ó jẹ́ pé ẹni tó bá fẹ́ lálùyọ láyé, ẹni tó bá fẹ́ gòkè àgùnlà láyé, ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn láyé, dandan ni ó gbọ́dọ̀ mú ṣàlóògùn kó mú un dání báyìí kí ìkan ò gbọ́dọ̀ bọ́. Tí ìkan bẹ bọ́ọ̀lẹ̀ nínú kókó méjèèje tí mo fẹ́ ṣàlàyé fún yín, irú ẹni yẹn gòkè àgùnlà. Òkè Àgùnlà lẹ́tọ̀ tó bá jẹ́ pé ẹ̀ ń ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò Òkè Àgùnlà fúngbà àkọ́kọ́ yìí. Orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò Ààrẹ Ayọ̀mídé Adétúnjí Mr Quality òun lórúkọ mi. Ó wà nínú ẹ̀jẹ̀ mi láti máa kí àwọn wòlíì, àwọn pásítọ̀, àwọn prophetess, bishop lọ́lọ́kan òjọ̀kan. Ẹ kú dédé àkókò yìí o, venerable reverend, ẹ kú dédé àkókò yìí. Mo kí yín, mo ṣe yín pẹ̀lẹ́, ẹ káàbọ̀ sórí ètò Òkè Àgùnlà. Ẹ̀yin àfáà tẹ́ ń fi kálámọ̀ dánmọ́lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú, ẹ̀yin ṣéwù, ẹ̀yin kàlífà Mr Quality, mo ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé ńkọ́, àbórúbọyè ńlẹ̀ fá, àbọ̀yèbọ̀ ṣiṣẹ́ o. Bẹ́ẹ̀ bá ṣe ń ja ìwé, Èdùmàrè ó máa fàṣẹ sí i. Bẹ́ẹ̀ bá ṣe ń wá egbò, Èdùmàrè ò ní ṣaláì fàṣẹ sí o. Ó ṣe bá ẹ̀yin ìyá mi o, Àpàkí Àlàkẹ́ Ajíbọ́lá Ajímọ̀jẹun tó léegun, arógbá aṣọ má balẹ̀. Níbi ìyówù tẹ́ bá ti ń gbá ètò yìí, àjàgbáyì òun ni kẹ́ ẹ tún já jà lórí tọmọdé bá mọwọ́ wẹ̀, ó di dandan kó bá gbà jẹun. Kókó méje kan mo ti ṣe lálàyé tí mo ti ṣe iṣẹ́ ìwádìí alágbára lórí ẹ̀. Ó jẹ́ pé ẹni tó bá fẹ́ lálùyọ láyé, ẹni tó bá fẹ́ gòkè àgùnlà láyé, ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn láyé, dandan ni ó gbọ́dọ̀ mú ṣàlóògùn kó mú un dání báyìí kí ìkan ò gbọ́dọ̀ bọ́. Tí ìkan bẹ bọ́ọ̀lẹ̀ nínú kókó méjèèje tí mo fẹ́ ṣàlàyé fún yín, irú ẹni yẹn gòkè àgùnlà. Irú ẹni yẹn gòkè àgùnlà. Tẹ́ ẹ bá rírú àwọn èèyàn bẹ́ẹ̀, wọ́n á máa fi ewu funfun, wọ́n á máa fi ṣe wàhálà nígbà tó yẹ kí wọ́n fi ewu funfun kán máa fi ṣe ìgbádùn. Má parọ́ tàn yín, mo ti sọ lórí ètò ìrí, mo ní gbogbo ẹ̀dá tó wá sáyé òun ló mú ògo tàbí ẹ̀bùn kan eléyìí tó yàtọ̀ sí tọmọlàkejì ló mú un wáyé. Ṣé rí kókó àkọ́kọ́ eléyìí tí ẹ̀dá tó bá fẹ́ lálùyọ láyé, tí wàhálà rẹ̀ ò fẹ́ pọ̀ jù láyé, tí ò fẹ́ jẹ́ kí àparò òun kó pọ̀ ju ipa tó fẹ́ ní lọ, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ pé lábẹ́ bó tilẹ̀ kó rí, kì í ṣe dandan kéèyàn jẹ́ àáfàá kó máa fi ṣe àáfàá kó máa fi jẹun, kì í ṣe dandan kéèyàn jẹ́ pásítọ̀ kó máa fi ṣe pásítọ̀ kó máa fi ṣiṣẹ́ ṣe, kì í ṣe dandan kéèyàn jẹ́ ẹlẹ́sìn àbáláyé kó máa fi iṣẹ́ àbáláyé kó máa fi ṣiṣẹ́ ṣe, kó máa dáwọn èèyàn lóhùn nílànà tewé àtegbò. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ jẹ́ kírin àwùjọ òun tètè yá kánmọ́kánmọ́, kódà kí ìgbàgbọ́ yẹn kó kéré bí kóró mustadi, ó gbọ́dọ̀ nígbàgbọ́ sí Elédùà, ó gbọ́dọ̀ nígbàgbọ́ sí aṣẹ̀dá ẹ̀, ó gbọ́dọ̀ nígbàgbọ́ sí ẹni tó dá wa sáyé pé bọ́ǹdì gbọ́dọ̀ wà láàrin òun àti aṣẹ̀dá ẹ̀. Ṣọ̀rọ̀ tí mo ń sọ yín ò yí, ṣé kò rújú? Bọ́ǹdì yẹn ni pé àjọṣepọ̀ kékeré, ó lè kéré ó sì lè pọ̀, ṣùgbọ́n ó tiẹ̀ wá kéré tán pátápátá, ó kéré bíi kóró mustadi. Àjọṣepọ̀ tó kéré ó gbọ́dọ̀ wà láàrin alára àti ẹni tó ṣẹ̀dá ara, láàrin èèyàn àti ẹni tó ṣẹ̀dá ẹ̀ wá sáyé. There must be bond between human being and his or her creator. Tí Yorùbá yẹn ò bá yé yín, ó yẹ kóyìnbó yẹn lè yé yín o. Ó yẹ kí bọ́ǹdì wà. Ẹni tó bá fẹ́ tètè ṣàṣeyọrí láyé ni o, ẹni tó bá fẹ́ rògbòlò láyé ni o, ẹni tó bá fẹ́ jẹ́ kí ìrìnàjò òun kó tètè yá kánmọ́kánmọ́ ni o. Ṣé ẹ rí ẹni tí ò bá ní bọ́ǹdì, tí ò sí àjọṣepọ̀ kankan, tó jẹ́ mùsùlùmí tí kì í kírun lábẹ́ bó tilẹ̀ kó rí, ìfún kó tiẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀kan lójúmọ́ òun ni yóò máa kí, tó jẹ́ mùsùlùmí tí kì í ṣe sàárà, kó rí ẹni tí ebi ń pa kókàn mú ìfún kó jẹ́ 20 naira àbí 10 naira kó fún, tó jẹ́ mùsùlùmí tí kì í dìde lóru kó yan náfìlà, tó jẹ́ mùsùlùmí tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí, tó kàn gbé orúkọ lórí bíi háràhárà, tí irú wọn bá là láyé kò kì í pẹ́. Oh my God! Ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì tí tó tiẹ̀ jẹ́ kó bóyá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ níjọ́ Sunday nìkan òun ni ó tiẹ̀ máa lọ sí chọ́ọ̀chì kó sì dáadáa mẹ́wàá lábẹ́ bágbára ẹ̀ bó ṣe lágbára mọ́, tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún àbẹ́ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà òun ni a máa lọ ìṣọ́ òru, tó jẹ́ pé bóyá ẹ̀ẹ̀kan lọ́dún kan òun ni a tiẹ̀ máa gbìyànjú láti kó jẹ́ pé cross over night nìkan ni ó máa lọ, kó dẹ̀ máa ṣètọrẹ àánú. Tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá là láyé kò kì í pẹ́, ó máa ń dà gẹ́gẹ́ bíi láálá tó lọ sókè tó jẹ́ pé kò ní pẹ́ kó padà wá sàlẹ̀. Ẹni tó bá fẹ́ lu ọlá pẹ́ láyé, ẹni tó fẹ́ jẹ́ kí ní àjò òun kó tètè yá láyé kánmọ́kánmọ́, ẹni tí ò fẹ́ jẹ́ kí àpá òun kó pọ̀ ju ipa lọ láyé, ẹni tí ò fẹ́ fi irun funfun kó tó jẹ́ pé á lorun dúdú á fi ṣe gbọ́dọ̀ wà. There must be bond
between you and kókó ẹlẹ́ẹ̀kejì MC White International tẹ́tíbẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ Fọláṣadé Adébáyọ̀ tó unique tẹ́tíbẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ kókó kejì tí ẹni tó fẹ́ lálùyọ láyé tó gbọ́dọ̀ mú sàlóògùn tí ò gbọ́dọ̀ jábọ́ ní ìṣẹ́jú ó gbọ́dọ̀ wà nínú ẹ̀rù ẹ̀ mo ti sọ̀rọ̀ yìí rí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú oúnjẹ ògo àti èèwọ̀ ògo lábẹ́ bó tilẹ̀ kórí you can never èèyàn ò lè avoid ẹ̀ èèyàn ò lè escape through ẹ̀ láyé fẹ̀yìn tó bá fẹ́ lálùyọ ẹ̀dá tó bá fẹ́ lálùyọ láyé ó gbọ́dọ̀ gbogbo ìgbà ní ìṣẹ́jú ó gbọ́dọ̀ máa kíyèsí oúnjẹ ògo rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ máa kíyèsí èèwọ̀ ògo rẹ̀ ìyẹn fẹ́ni tó bá fẹ́ lálùyọ láyé gbogbo ẹ̀dá pátápátá ló léèwọ̀ èmi Ayọ̀mídé Adétúnjí Mr Quality mo léèwọ̀ nǹkan tí mo gbọ́dọ̀ sá fún mo ní oúnjẹ nǹkan tí mo gbọ́dọ̀ máa jẹ tí a máa jẹ́ kí ògo mi kó máa dàbí ẹ̀fọ́ etídò MC Wise ó gbọ́dọ̀ ní ògo tiẹ̀ ó gbọ́dọ̀ ní oúnjẹ ògo tiẹ̀ ó sì gbọ́dọ̀ léèwọ̀ ògo tiẹ̀ Fọláṣadé Adébáyọ̀ ó gbọ́dọ̀ ní èèwọ̀ ògo ó sì gbọ́dọ̀ lóúnjẹ ògo gbogbo èèyàn pátá tó wà láyé ló ní èèwọ̀ ògo ló sì ní oúnjẹ ògo níbi tọ́pọ̀lọpọ̀ tí ń ṣàṣìṣe rèé oúnjẹ ògo lọ́pọ̀lọpọ̀ mú léèwọ̀ ògo èèwọ̀ ògo lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe oúnjẹ ògo níbi tí ògo ẹlòmíín ti ń wọ ọkùnrin wọ́n máa ní ogun ìdílé á ní ọ̀rẹ́ òun kan á ní bàbá kan á ní ìyá kan òun ló ń ṣe òun láìmọ̀ wípé nǹkan tó yẹ kó sá fún òun ló ń súnmọ́ nǹkan tó yẹ kó súnmọ́ òun ló ń sá fún. kódà ẹ jẹ́ ń mú yín rìnrìn àjò ẹ̀mí díẹ̀ tó rọ̀rọ̀ yóò wá spiritual ṣùgbọ́n máa gbìyànjú láti mú yín rìnrìn àjò ẹ̀mí yẹn díẹ̀ nípa èèwọ̀ ògo tó yẹ kí ẹ̀dá sá fún lẹ́yìn tí n bá ti ṣàlàyé èèwọ̀ ògo yẹn á wá kù sí yín lọ́wọ́ láti ṣàkíyèsí èwo lè wọ tèmi kí lè wọ̀ mí gangan náà tó ń jẹ́ kí ògo mi ju àjórẹ̀yìn kí ló ń jẹ ògo mi náà tí a máa jẹ́ kí ògo mi máa tayọ láàrin àwọn akẹgbẹ́ àkọ́kọ́ lára èèwọ̀ ògo tó wọ́pọ̀ nínú gbogbo ẹ̀dá tó jẹ́ ti ẹlòmíì ó lè jẹ́ èèwọ̀ ògo ẹlòmíì lọ́pọ̀lọpọ̀ ìgbà lára èyí tó wọ́pọ̀ lára èèwọ̀ ògo ṣé má parọ́ tàn yín èèwọ̀ ògo ni fẹ́lòmíì tó jẹ́ ọkùnrin láti máa gorí obìnrin kó gorí eléyìí kó gorí eléyìí kó gorí eléyìí kó gorí eléyìí bá tètè orí dúdú ó fi lánu orí pupa ó fi lánu ó ráyìnrín ó fi lánu èèwọ̀ ni fẹ́lòmíì ṣùgbọ́n kò mọ̀ òun fi ń dọ́là ó kúkú lówó ó ní mọ́tò ó ní gbogbo ẹ̀ òun fi ń lánu kò dẹ̀ mọ̀ wípé èèwọ̀ ògo ni ó yẹ kó ti jubi tó wà lọ èèwọ̀ ló ń jẹ kò dẹ̀ mọ̀ nínú tí a máa dùn á dẹ̀ máa jẹ́ ìbànújẹ́ fún aṣẹ̀dá ẹ̀ bẹ́ẹ̀ wá ṣèyún lé ní lára èèwọ̀ ògo ṣé má parọ́ tàn yín tó bá jẹ́ obìnrin èèwọ̀ ògo ni fọ́bìnrin míì kí ọkùnrin máa gorí ẹ̀ láìmọye ọkùnrin kó gbowó lọ́wọ́ eléyìí ṣèbí kèé ka mítà ó tara lẹ̀ ó gorí ẹ̀ ó gbowó lọ́wọ́ eléyìí ó tara lẹ̀ ó gorí ẹ̀ ó ti gbàgbé pé bí wọ́n ṣe ń ba òun tètè tẹ́lẹ̀ yìí wá tó ń fóun lówó ó dàbí gẹ́gẹ́ bíi kéèyàn fúnyàn ní 5 naira 5 naira ló kéré jù ní owó Nàìjíríà ó dàbí kéèyàn fúnyàn ní 5 naira kó wá gba 1000 lọ́wọ́ ẹ̀ exactly bó ṣe rí fún èèwọ̀ ògo obìnrin mi rèé ṣùgbọ́n kò ní mọ̀ láti wòye pé bọ̀bọ́ yẹn àfàìmá pè é ní àfàìmá fún mi lówó bọ̀bọ́ yẹn olówó yalumọ́ ni ìfà ni ìmúgùn mi mà ní múgùn tèmi ni múgùn ATM mi ni láì mọ̀ wípé ó ń fi 5 naira ó fi ń gba 1000 lọ́wọ́ òun èèwọ̀ ògo ní ìbálòpọ̀ bá tètè ó wọ́pọ̀ lára àwọn nǹkan tó wọ́pọ̀ ni mò ń ṣàlàyé fún yín yìí o màá wá sọ nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi mọ èèwọ̀ ògo tiyín àtóúnjẹ ògo tiyín màá sọ kò di méjì lára èèwọ̀ ògo tí ẹ̀dá gbọ́dọ̀ kíyèsí ṣé kìí ṣe pé bá tètè ló ń kó bá mi ṣá lára èèwọ̀ ògo tó wọ́pọ̀ òun ni èéfín bẹ́ẹ̀ ni mo sọ fún yín o ẹlòmíì ìṣẹ̀dá ò bá èéfín kó máa mu sìgá kódà kí wọ́n máa dáná gígan kò bá ìṣẹ̀dá ẹ̀ mu òun dẹ̀rẹ̀ ó sọra ẹ̀dí Ṣàngó Olúkòso tó bá ṣe ń fa sìgá tán ni wọ́n máa fi gbó lé tó bá ṣe ń fi kùkúyè lé ni wọ́n máa foríṣiríṣi nǹkan èéfín ìṣẹ̀dá ò dẹ̀ bá èéfín lọ oh my god kò di mẹ́ta lára àwọn nǹkan èèwọ̀ ògo téèyàn gbọ́dọ̀ kíyèsí nọ́mbà 2 mo sì wá kókó méje ni o abẹ́ kókó kejì mo wà ó ní àwọn kókó méje eléyìí tí ẹni tó bá fẹ́ lálùjọ láyé tó gbọ́dọ̀ músà lóògùn tí ò gbọ́dọ̀ fi kan ṣeré nínú gbogbo ẹ̀. àwọn yẹn mo wà níbi ẹlẹ́kejì mo wá ń kà á ní A and B ó dàbí kí mo ti mú méjì àbí ẹlẹ́kẹta tó jẹ́ ti B
sí ni o, ẹlẹ́kejì náà mú ṣe wá o. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ aṣọ tá a máa ń wọ̀ yìí ó mà tún ní ṣe pẹ̀lú ìṣẹ̀dá kálukú. Aṣọ tá a máa ń wọ̀ ó mà ní ṣe pẹ̀lú ìṣẹ̀dá kálukú nígbà míì. Ṣé má parọ́ tàn yín, aṣọ tẹ́lòmíì ń wọ̀ òun ló ń tako ìṣẹ̀dá ẹ̀ tí ò fi rọ́nà lọ. Sọ fún yín mo létò yá wá spiritual lọ́nà kan èèyàn gbọ́dọ̀ kíyèsí o. Lọ́pọ̀lọpọ̀ ń gbà míì ìṣẹ̀dá ẹlòmíì kò gbà kó máa wọṣọ pupa. Ìṣẹ̀dá ẹ̀ kò lọ inú máa ń bí ìṣẹ̀dá ẹ̀ ni nígbà tí oníṣẹ̀dá nígbà tí alára tó bá wọ aṣọ pupa ń gbà míì inú a máa bí i. Ọ̀wù kí ló dé tó ń fún mi níwọ̀jẹ̀ kí ló dé tó ń fún mi níwọ̀jẹ̀ òun ni ìṣẹ̀dá ẹlòmíì máa ń wí ṣùgbọ́n kò kì í gbọ́. Oh my God. Ṣé má parọ́ tàn yín lọ́pọ̀lọpọ̀ ń gbà míì ìṣẹ̀dá ẹlòmíì bí ò ṣe gba aṣọ pupa bẹ́ẹ̀ ni ìṣẹ̀dá ẹlòmíì kò gbaṣọ dúdú. Oh my God. Mo máa ń sọ lórí ètò yìí mo ní ẹlòmíì á ní ẹ dákun ṣe ogun láyé ni kí la wá ṣe láyé tó fi á le tó bẹ́ẹ̀ lẹ́yìn kí n wá kí n jẹ́ kí ayayayaya ogun láyé fẹ́ni tó wáyé láti wá ṣe rere. Ogun láyé fẹ́ni tó wáyé láti wá fipá rere lélẹ̀. Ogun láyé fẹ́ni tó wáyé tí ò fẹ́ kọjá lórí tí ò fẹ́ dà gẹ́gẹ́ bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Ogun láyé fẹ́ni tó wáyé láti wá san gbèsè eléyìí tó wá san láyé kò dí. Ẹlẹ́kejì mo wà ó dí aṣọ sí ni aṣọ pupa. Dí òun laṣọ dúdú tó yẹ kí ẹlòmíì yìí kíyèsí torí ìṣẹ̀dá ẹlòmíì ò gbà á. Ṣé má parọ́ tàn yín ní ẹlẹ́kejì tó jẹ́ rẹ̀ ABCDE òun ni ọtí. Ṣé kí n má parọ́ tàn yín ìṣẹ̀dá ẹlòmíì ò gba ọtí. Torí pé ńgbà tó bá ti mutí yó kánrín nǹkan tó yẹ kó ṣe àsìkò tó yẹ kí ìṣẹ̀dá ẹ̀ kó bá ìṣẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ àsìkò tó yẹ kí òun àti ìṣẹ̀dá ẹ̀ kó ní gbólóhùn nígbà yìí kò ní mọ nǹkan tí ó ń ṣe mọ́ ọ̀tọ̀ níbi tí nǹkan ọ̀tọ̀ níbi tọ́pọlọ á máa lọ ọ̀tọ̀ ní nǹkan tí ọpọlọ rẹ̀ á máa rò lásìkò yìí gangan ló dẹ̀ yẹ kí òun àti ìṣẹ̀dá ẹ̀ kọjọ ní gbólóhùn lásìkò yìí ló yẹ kí òun àti ìṣẹ̀dá ẹ̀ kan ní gbólóhùn àti jẹ́ èèyàn láyé lásìkò yìí ló yẹ kó fi ọpọlọ ara rẹ̀ kó fi ronú ọ̀nà tí ó gbà tí ó fi tètè gòkè lásìkò yìí ló yẹ kó ronú nípa ọ̀nà tí ó gbà tí ìrìn àjò rẹ̀ ó fi yá kánmọ́kánmọ́ ṣùgbọ́n látàrí ìgbà tó ti mutí yó tó ti mu ọtí ọpọlọ rẹ̀ ò lè ṣiṣẹ́ dáadáa lásìkò yẹn láti fi ronú lọ síbi tó yẹ kó gbà. Ọtí mímu òun ni ọ̀tá ọtí mímu òun ni èèwọ̀ ògo ẹlòmíì ṣùgbọ́n kò ní kíyèsí ìfà tí máa ń fa ìbọn ya òun ló ń bá yé ẹlòmíì jẹ́ látàrí pé ọ̀rẹ́ já lọ sí kíní ká lọ ṣègò méjì náà ó tán. Òdìdí àbí lábala kejì. Fún ẹ̀ eléyìí tó wà lábala kejì tó yẹ kí ọmọ ológo kó kíyèsí òun lọ́pẹ́ dúdú. Ọpẹ́ wọ́n máa dúpẹ́ orí jẹ kò tí ì tó ṣàdúpẹ́ ó jẹ́ ó tẹ́ ẹ lọ́rùn dúpẹ́ ó jẹ́ kò tẹ́ ẹ lọ́rùn dúpẹ́ ó wà ní kọ̀ǹdíṣọ̀n tó tẹ́ ẹ lọ́rùn dúpẹ́ ó wà ní kọ̀ǹdíṣọ̀n tí ò tẹ́ ẹ lọ́rùn dúpẹ́ ó pẹ́ dídú kó ṣáà máa dúpẹ́ òun ni oúnjẹ tí ògo ẹlòmíì ń lílò kódà kò nílò kó lọ sí ọ̀dọ̀ pásítọ̀ kò nílò kó lọ sọ́dọ̀ àáfàá kò nílò kó lọ sọ́dọ̀ babaláwo pé dádì ẹ bàbá ẹ dákun ẹ bá mi yẹ fáwò bó ni mo ṣe fẹ́ rí eléyìí bó mo ṣe fẹ́ ṣe kò nílò ẹ̀ nǹkan tó nílò ní kó ṣáà máa dúpẹ́ kó jẹ́ mùsùlùmí kó máa ṣe alihamudulilayi kó jẹ́ kìrìsìtẹ́nì kó máa Jésù ó ṣe Jésù Ọlọ́run ó ṣeun ipò tí mo wà Ọlọ́run ó ṣeun ṣùgbọ́n bá mi jẹ́ kó tún ṣe Ọlọ́run ó ṣe lásán òun lògo ẹlòmíì nílò ṣùgbọ́n àròyé ni àròyé àfi bí ẹyẹ ìbáàkàyé òun ni ò jẹ́ kẹ́lòmíì kó lálùyọ láyé torí pé nǹkan tó ògo ẹ̀ nílò kò fún nǹkan tí ògo ẹ̀ nílò kò fún ògo ẹ̀ nílò kó máa dúpẹ́ ṣùgbọ́n torí pé àìdúpẹ́ yìí ó ti ń fún ògo rẹ̀ léèwọ̀ jẹ àìlè dúpẹ́ ó ti ń fún ògo rẹ̀ léèwọ̀ jẹ. má parọ́ tọ̀ yín ẹlẹ́kẹta ẹja lọ sẹ́lẹ̀kẹta torí ìjọba àkókò pàápàá nǹkan kẹta eléyìí tó yẹ kí ọmọ ológo kó kíyèsí nǹkan kẹta eléyìí tó yẹ kí ọmọ ológo kó kíyèsí kí ní àjò ẹ̀ kó fi lè yá kánmọ́kánmọ́ mo sọ fún yín mo ní kókó méje ni o
méje ni. Nǹkan kẹta yìí òun lẹni tí èèyàn bá rìn. Yálà ó ṣeéṣe kó jẹ́ ọ̀rẹ́ ẹni tó ń bá rìn. Yálà ó ṣeéṣe kó jẹ́ ẹ̀gbọ́n rẹ ní tìyá títí bàbá ẹni tí èèyàn ń bá rìn. Yálà ó ṣeéṣe kó jẹ́ àbúrò rẹ lẹni tí èèyàn ń bá rìn. Ẹni tí ọmọ ológo ń bá rìn ó ṣe dandan kéèyàn kíyèsí. Orí nígbà míì ó lè jẹ́ pé ọ̀rẹ́ tí èèyàn ń bá rìn kó jẹ́ ọ̀rẹ́ tó ń fúnni tó fúnni ní èèwọ̀ ògo jẹ. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìmọ̀ràn tí ọ̀rẹ́ ẹni ń fúnni ó ń bọ́ sí èèwọ̀ ògo tìtì rẹ. Tí ọ̀rẹ́ rẹ tí ẹ̀gbọ́n rẹ tó ń bá rìn tó mú lóníkòríkòsùn yìí tí àbúrò rẹ tó ń bá rìn tó mú lóníkòríkòsùn yìí tó bá ti ń fún ọ ní àwọn ìmọ̀ràn tó mú ọ rin àwọn ìrìn eléyìí tó ń jẹ́ èèwọ̀ ògo tìrẹ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò lè lálùyọ. Ṣé má parọ́ tàn yín èèyàn jẹ́ ẹ̀gbọ́n rẹ ó jẹ́ ẹ̀gbọ́n tó ń jọ bí èèyàn nídìí ilé àtìyá àti bàbá kan náà kò sọ pé kó má fúnyàn léèwọ̀ ògo. Ó jàbúrò ẹni kò ní kó má fúnni léèwọ̀ ògo. Èèyàn gbọ́dọ̀ kíyèsí ẹni tó bá fẹ́ lapa láyé tó dẹ̀ fẹ́ jẹ́ kí òun náà ní ipa láyé ó gbọ́dọ̀ kíyèsí ẹni tó ń bá rìn. Kókó kẹrin eléyìí tí ọmọ ológo tó gbọ́dọ̀ kíyèsí náà ju ẹ̀ láyé. Torí táwọn onídùúgbò tó bá wá fẹ́ wí. Típẹ̀. Torí rẹpẹtẹ yẹn. Tí ọkọ̀ ojú omi tó bá rì lójú omi tí ọkọ̀ tó wà lójú omi tó bá ń lọ lójú omi tó wá rì. Ṣé má parọ́ tàn yín lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í ṣe àwọn èrò tó jókòó sínú ẹ̀ ló ń rì bí kò ṣe omi eléyìí tó wọnú ọkọ̀ ojú omi yẹn. Fún ìdí èyí ẹni tó bá fẹ́ tètè lálùyọ láyé tó fẹ́ jẹ́ kírin àjò òun kó tètè yá kánmọ́kánmọ́ láyé tí ó dẹ̀ fẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kí ìṣòro tàbí ìlàkọjá tó ń là kọjá kó tẹ̀ẹ́rì kò gbọ́dọ̀ jẹ́ kí ìpèníjà ẹ̀ kó tẹ̀ẹ́rì kò gbọ́dọ̀ jẹ́ kí ìpèníjà ẹ̀ kó wá gèèjì ẹ̀mí ẹ̀ débi pé kò ní tẹ̀síwájú mọ́ kò gbọ́dọ̀ jẹ́ kí ìṣubú ẹ̀ kó dami tútù sí i lọ́kàn láti má gbìyànjú mọ́ tí ẹṣin bá dáni èèyàn tún ogun. Ṣé má parọ́ tàn yín gbogbo àwọn tó là láyé ẹ lọ wo gbogbo wọn gbogbo àwọn tó lórúkọ láyé tá à ń wò gẹ́gẹ́ bí ẹni tó lórúkọ lénìí gbogbo àwọn tó jẹ́ èèyàn láyé tó lówó jù láyé nílẹ̀ adúláwọ̀ ẹni tó lówó jù láyé wọ́n ti gbìyànjú láìmọye ìgbà tí wọ́n jákulẹ̀ wọ́n ti gbìyànjú láìmọye ìgbà tí wọ́n mú òfo ni wọ́n mú láìmọye ìgbà ṣùgbọ́n torí pé wọn ò jẹ́ kí ìṣòro wọn kó ga ju èròǹgbà wọn lọ wọn ò jẹ́ kí ìpèníjà tí wọ́n ń kojú ní moment yẹn kó ga ju vision wọn ìran wọn ìṣòro rẹ ò gbọ́dọ̀ ga ju ìran rẹ lọ lábẹ́ bó tilẹ̀ kí ìṣòro pọ̀ tó ìran ó gbọ́dọ̀ máa bo ìṣòro mọ́lẹ̀ tí ẹ̀dá bá ti jẹ́ kí ìṣòro tàbí ìpèníjà tó ń kojú kó ga ju ìran rẹ lọ irúfẹ́ ẹ̀dá yẹn ò kí ń lálùyọ. Oh my God iṣẹ́ tó rán mi ni mò ń jẹ́ yìí o ti ń tì mí lẹ́yìn bọ̀ má padà máa tẹ̀ sọ́wọ́ iwájú káyọ̀ lè mọ̀ pé iṣẹ́ yìí ó fi rán quality níṣẹ́. Tí n bá gbọ́ tẹ́ ẹ sọ pé ẹ lè jẹ́ èèyàn láyé ó máa ń ká mi lára torí pé ẹ tí ì jẹ́ èèyàn lénìí kò sọ pé ẹ ní jẹ́ èèyàn mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wo Jésù Kristi eléyìí tẹ́ ẹ bá jẹ́ Kristẹni ẹ wò tán Jésù Kristi nígbà tọ́lọ́run kọ́kọ́ gbé e dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ojú rẹ̀ rí ẹ wo ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ wo nǹkan tójú ànábì rí wọ́n lé kúrò nínú ìlú oh my God tí èèyàn bá ń kojú ìpèníjà lénìí ẹ máa ní i lọ́kàn wípé ìran yín vision níbi tẹ́ ń lọ ó ju ìpèníjà yìí lọ kò di mélòó ẹlẹ́karùn-ún kókó karùn-ún eléyìí tí ọmọ ológo tó gbọ́dọ̀ kíyèsí ẹranko kan wà tó ń pè ní chameleon ọ̀gà ṣé rí ẹni tó bá fẹ́ jẹ́ kí ní àjò òun kó tètè yá kánmọ́kánmọ́ láyé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ kẹ́ẹ̀kọ́ béléńjá lára ọ̀gà torí pé ẹni tó máa ṣèyàn lóore lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni tí èèyàn máa tara ẹ̀ dìde lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni tó máa múyàn gòkè lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ṣeé ṣe kí ìwà tiẹ̀ kó má báyàn lára mu ó ṣeé ṣe kó jẹ́ pé ìwà ọwọ́ rẹ̀ kò bá táyìn kò lọ pẹ̀lú ìhùwàsí èèyàn kò lọ pẹ̀lú èròǹgbà èèyàn kò lọ pẹ̀lú ìfẹ́ ti èèyàn ṣùgbọ́n èèyàn wá kẹ́kọ̀ọ́ díẹ̀ lára ọ̀gà chameleon èèyàn á dẹmọ bí ológbò èèyàn á ṣe bíi pé ìwà rẹ̀ báyàn lára mu láti ṣe kíni náà láti gba oore tí èèyàn fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ learn how to behave like your benefactor. Gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ béèyàn ṣe ń ṣe bí òmùgọ̀ ẹ jẹ́ ń lo language yẹn ṣe bí òmùgọ̀ ṣe bí ipò gọ̀
lọ́dọ̀ ẹni tó gbọ́n jùlọ kó fi lè rí orí rẹ gbà lọ́wọ́ ẹ̀. Ẹni tó bá ti ń ṣe bíi pé òun gbọ́n ní gbogbo ìgbà, irú wọn èyí tètè rọ́nà lọ torí ìgbà tẹni tó gọ̀ jù ọ lọ, ẹni tí ò gbọ́n tó ọ, tó bá wá ti discover pé ó máa ń sọ pé o gbọ́n wá dá ọ̀pọ̀ ètò ètí gbọ́dọ̀ tó máa ń sọ pé o máa ń rò bíi pé wọ́n nìkan ló gbọ́n, o máa ń rò bíi pé wọ́n nìkan ló gbọ́n, oore tó yẹ kó ṣe fún ọ kò ní lè ṣe é. Kò di mélòó? Kò di 5, 7 ni. Gbìyànjú. Ẹ̀ ń gbìyànjú lóòótọ́. Kókó kẹfà mo fẹ́ mẹ́nu lé. Ẹ̀ ń gbìyànjú lóòótọ́. Bẹ́ẹ̀ ìgbìyànjú yín ò tí ì yọ àbí? Fine, kò sí ohun tó burú ń bẹ̀. Èèyàn á gbìyànjú láìmọye ìgbà kó tó di pé gbìyànjú yọ, kò sí nǹkan tó burú ń bẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ayé a máa wò yín gẹ́gẹ́ bí ẹni tó ní ìgbéraga. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ayé a máa sọ̀rọ̀ òdì sí yín. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ayé a máa gbìyànjú láti bì yín ṣubú. Wọn ní bọ̀bọ́ yẹn ìgbéraga ẹ̀ ti pọ̀ jù. Bọ̀bọ́ yẹn ó ti lè ṣe kinní jù. Bọ̀bọ́ yẹn ó ti lè ṣe kinní kan jù. Ẹ má wo bẹ̀. Níwọ̀nba ìgbà tẹ́ ẹ bá ti wà lójú ọ̀nà ti yín. Ẹ má wo bẹ̀. Torí pé nígbà tí ayé bá wádìí títí bó ló ṣe ń ṣe é ná, ọ̀nà wo ló ń gbà tó fi ń jẹ ná, ọ̀nà wo ló ń gbà táṣọ ẹ̀ fi ń dán, ọ̀nà wo ló ń gbà tó fi ń jẹ èèyàn ná, ọ̀nà wo ló ń gbà tó fi ń yọ ná, ọ̀nà wo ló ń gbà tó fi ń rówó ná, ọ̀nà wo ló ń gbà tó fi ń ra mọ́tò, ọ̀nà wo ló ń gbà tí bàtà ò fi jẹ mọ́ lẹ́sẹ̀. Táyé ò bá ti rídìí ọ̀nà tẹ̀ ń gbà tí ẹ fi ń jẹ èèyàn láyé, wọn á wá fún yín lórúkọ, wọn ní bọ̀bọ́ yẹn ní ìgbéraga. Bíi kó máa wa mọ́tò lọ́kẹ́ kí kó máa fọwọ́ òsì kó máa ju òsì sí yín. Ìjọkùnà ṣé téèyàn bá ń wa mọ́tò, téèyàn bá kíyàn lápá ibi ọwọ́ wo lèèyàn ó nà? Ilé ayé nìyẹn. Ẹ gbọ́dọ̀ jẹ́ kíyàn dami tútù sí yín lọ́kàn pẹ̀lú ìrìn àjò tàbí ìhà tí ayé bá kọ sí yín. Oh my God. Kí ni mo fẹ́ fàyẹ́ lábala ẹlẹ́ẹ̀kẹfà yẹn ni pé you must try as much as possible not to satisfy everybody. You must try as much as possible not to satisfy everybody. O lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn. You are doing fine. You are doing well. Ò ń ṣe dáadáa. Ò ń gbìyànjú láyé ara. Ò ń ṣe dáadáa. Ṣùgbọ́n ayé á sọ̀rọ̀ kò bá kùn gbé sí ẹ nígbà tí wọ́n bá ti rí i pé àwọn ò lè jọ̀gá lórí ẹ. Ayé á sọ̀rọ̀ kò bá kùn gbé nípa ẹ. Wọ́n á sọ̀rọ̀ burúkú nípa ẹ nígbà tí wọ́n bá ti rí i pé àwọn ò lè rí ọ lò bí ẹrú. Ayé á pè ẹ́ lórúkọ tí ò kí ń ṣe tiẹ̀ nígbà tí wọ́n bá ti mọ̀ pé àwọn ò lè pè ẹ́ ránṣẹ́ bíi tí àwọn ṣe ń pè ẹ́ ránṣẹ́ tẹ́lẹ̀ mọ́. Ayé á pè ẹ́, wọ́n á ló ní ìgbẹ́ bọ̀bọ́ yẹn ṣe lédi yẹn, ìgbéraga ẹ ti pọ̀ jù torí pé wọn ò rí ẹ lò bí ẹrú. Don't try as much as possible to satisfy everybody torí pé o ò lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn. Ṣé ẹ gbọ́? Ẹ lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn. Ẹni tó bá ń gbìyànjú láti tẹ́ gbogbo èèyàn lọ́rùn, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ máa ń para rẹ̀ ni. Ẹ̀rẹ́ nìkan tó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí ẹnìkan kú nínú mọ̀lẹ́bí, odidi oṣù 6 kò wá jẹun. Ìyàwó rẹ̀ kú, ó jọkùnrin, ìyàwó rẹ̀ kú. Oṣù kìíní kò jẹun, oṣù kejì kò jẹun, oṣù kẹta kò jẹun. Ṣé ẹ rí? Kò possible. Kódà kíyàwó kú nígbà tí ó bá fi tó bí ọjọ́ kan ọjọ́ kejì yóò mú nǹkan díẹ̀ ṣe àbí yóò jẹun. Kò dẹ̀ possible lábẹ́ bó tilẹ̀ kí èèyàn nífẹ̀ẹ́ èèyàn tó. Ṣèbọ́kọ àti ìyàwó náà ló súnmọ́ra wọn jù àbí ìyá àti bàbá àbí ìyá àtọmọ. Fún àpẹẹrẹ kí èyí tó burúkú jù kọ́lọ̀ máa yẹ kó ṣẹlẹ̀ sí wa, òun ni kí ọmọ kú mọ́ obìnrin lọ́wọ́ tàbí kí ọmọ kú mọ́ ohun ìyá àbí bàbá lọ́wọ́. Kọ́lọ̀ máa yẹ ká rí ikú ọmọ. Ohun tó burúkú jù náà nìyẹn. Ẹ worú ìyá bẹ́ẹ̀, ẹ worú bàbá bẹ́ẹ̀. Kò ṣeé ṣe nígbà tá a bá fi rí ọ̀sẹ̀ kan, bàbá yẹn ó rẹ́rìn-ín. Nígbà tá a bá fi rí ọ̀sẹ̀ kan, ìyá tó sunkún pé iná ọmọ jó wọn nígbà tá a bá fi rí ọ̀sẹ̀ kan, á rẹ́rìn-ín. Ìdí nìyẹn ló ń sọ fún ọ pé kò sẹ́ni tó o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ju ara rẹ lọ. Love yourself above anybody. Tó o bá lọ nífẹ̀ẹ́ ẹnìkan ju ara rẹ lọ, tó o bẹ́ẹ̀ kú ẹnìyàn ò jẹun. Ó pẹ́ tán ọjọ́ kejì àbọ́jọ́ kẹta yóò jẹun. Ó pẹ́ tán ọ̀sẹ̀ kan ẹkún tó gbojú ẹ̀ nígbà tí wọ́n gbé òkú lọ sí sàárè. Ẹkún tó gbojú ẹ̀ tí ò lè jẹun tó ní iná ọmọ jóun, nǹkan ṣòun, igbá kan ṣòun. Nígbà ọjọ́ kìíní, ọjọ́ kejì, ka ọjọ́ 7 láàrin ọjọ́ 7 tẹ́nìyàn ò bá ní máa rẹ́rìn. Ìdí nìyẹn kí ni abala kẹfà yẹn ń sọ fún ọ ni pé don't satisfy everybody. O lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn. You are doing fair. You are doing well. Ayé tó bá sọ̀rọ̀ sí ọ pé o ní ìgbéraga níwọ̀nba àgbà tí ọkàn rẹ bá ti dá ẹ láre pé ò ní ìgbéraga torí pé wọn ò rí ọ lò bí ẹrú náà ṣe ló ò ní ìgbéraga. Ayé bá sọ fún ẹ pé bọ̀bọ́ yẹn kò tiẹ̀ ṣe kinní kan kò ṣe kinní kan torí pé wọ́n ti wádìí ẹ̀ títí wọn ò mọ̀nà tó ń gbà tó fi ń jẹ ni.
you are doing fine. Lẹ́keje, àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ń ṣe láyé tó fi jẹ́ pé ó mú níwọ̀nba kékeré kò wá tẹ̀síwájú mọ́. Àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ń ṣe láyé tó jẹ́ pé ó gbìyànjú títí Ọlọ́run bá ní kí nǹkan kékeré kó tẹ̀ ẹ́ lọ́wọ́, lẹ́yìn nǹkan kékeré tó tẹ̀ ẹ́ lọ́wọ́ yìí, nǹkan kékeré yìí náà ló wá wà for so long kò lọ síwájú, bẹ́ẹ̀ ni ò lọ sẹ́yìn, ẹlòmíì tiẹ̀ tún ń lọ sẹ́yìn, eléyìí tó fi yẹ kó lọ síwájú. Kí láṣìṣe yẹn ni pé òun ni kókó keje tí èèyàn gbọ́dọ̀ kíyèsí. Tó bá ti di pé o ti ń gbìyànjú, tí èèyàn bá ti ń gbìyànjú tí ìgbìyànjú ẹ̀ bá ti ń yọ, máa gbìyànjú láti meet up pẹ̀lú àwọn tó jù ẹ́ lọ. Àwọn tó jù ẹ́ lọ ni kó máa wò láláwò kọ́ṣe, má máa wo àwọn tẹ́ ẹ jọ wà nírọ̀ tàbí tó ti jù lọ sẹ́yìn. Try as much as possible to learn from your senior more. Learn more from your senior. Máa kẹ́kọ̀ọ́ púpọ̀ lára àwọn tó ti ṣàṣeyọrí jù ẹ́ lọ láyé. Ẹ̀kọ́ díẹ̀ ni kó máa kọ́ lára àwọn tẹ́ ẹ jọ jẹ́rọ̀ tàbí tẹ́ ẹ tó ti fi sẹ́yìn torí pé lábẹ́ bó tilẹ̀ kórí ìròrí àwọn tẹ́ ẹ jọ jẹ́rọ̀ yóò wà níbi tẹ́ ẹ wà. Ìròrí àwọn tó ti fi sẹ́yìn yóò wà níbi tí wọ́n wà. Ìròrí àwọn tó wà níwájú ẹ yóò wà níbi tí wọ́n wà. Learn how to learn from your seniors. Òyìnbó yìí o, ẹ má bínú. Òyìnbó yẹn bá ṣe ń wá, ẹ ṣáà máa lò ó bẹ́ẹ̀. Kò sẹ́ni tó wáyé tí ò ní ẹ̀kọ́ kankan tó gbé wá sáyé. Kò sí ẹni tó wáyé tí ò sí ẹ̀bùn tó gbé wá sáyé. Bẹ́ẹ̀ ni kálukú ló ní ẹ̀bùn tó gbé wá, eléyìí tí ó fi làlùyọ láàyè tó bá wà. Kálukú ló ní ẹ̀bùn tí ó lò níbi tó wà, tí a fi tayọ níbi tó wà. Ìdí rèé tó fi jẹ́ wípé ẹni tó bá fẹ́ làlùyọ tó fẹ́ jẹ́ kí ní àjò òun tètè yá kánmọ́kánmọ́, you must learn from your seniors. Ṣé ẹ rí àwọn tí èèyàn jọ wà ní sàwáwù, jealousy pọ̀, ọ̀rọ̀ ẹ̀tàn pọ̀. Wọ́n á máa gbìyànjú láti fà yín wálẹ̀, wọ́n á gbìyànjú láti sọ̀rọ̀ yín lẹ́yìn. Ìjọ wo ni àbí lágbájá náà kọ́ tá a jọ mu gàrí àtẹ̀pà, òun ló ti wá di pé kí ó ga wọ́n lè lo oṣù oògùn owó ni. Oògùn ẹ̀ pọ̀, oṣó ni, àjẹ́ ni, babaláwo ni, igbá kan ni, àwo kan ni. Learn less, relate less, roll less with your mate. Roll less with your mate. Learn less from your mate. Learn much from your senior. Learn much from your seniors. Roll much from your seniors. Roll less from your junior. Move less from your junior. Torí pé níbi tí èèyàn bá wà, òun ni ìròrí ẹ̀ máa wà. Ó yé yín. Má bínú tóyìnbó yẹn bá ṣe ń wọ ẹ máa lò ó bẹ́ẹ̀. Kókó méjèèje tí mo ní mú wá rèé o. Mi ní béèrè ẹ jẹ́ n fi kókó yẹn lẹ̀kẹ́ ṣiṣẹ́ tọ̀. Ó yá bó o lèèyàn ṣe mọ èèwọ̀ ògo, bó o lèèyàn ṣe ń sá fún èèwọ̀ ògo tiẹ̀, bó o lèèyàn ṣe mọ̀ pé ó dá o, èmi Ayọ̀mídé Adétúnjí Mr Quality, nǹkan yóò bá mi ní kádàrá mu, kò bá súrà mi mu. MC White, kíní yóò bá súrà mi mu. Afọláṣadé Adébáyọ̀ tó unique, kíní yìí mo gbọ́dọ̀ sá fún. Bó lèèyàn ṣe máa ń mọ̀ ọ́ sí. Ẹni tó bá fẹ́ kíyèsí gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù lákòókò yìí. Ẹ gbọ́dọ̀ ní sùúrù gan-an. Tí ojú bá farabalẹ̀ àrímọ́ àbí ẹ máa farabalẹ̀ gan-an. Kí ni ìfarabalẹ̀ yín yẹn kí lè fẹ́ mú bẹ̀ ni pé bó o ní gbé ayé yín nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn nǹkan yìí. Bó o ní tẹ́ ẹ bá ti jẹ́ àbẹ́ ẹ lò ó fún bí ọ̀sẹ̀ bíi méjì àbóṣù kan, ẹ foṣù kan lẹ̀ fún kọ̀ọ̀kan pé oṣù àkọ́kọ́ rèé mo fẹ́ máa wọṣọ pupa. Láìvù wo lẹ̀ ń gbé kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní wọṣọ pupa? Láìvù wo lẹ̀ ń gbé nígbà tẹ́ ẹ ń wọṣọ pupa? Nígbà lẹ́yìn oṣù kan tẹ́ ẹ bá wọṣọ pupa mọ́, bó o ní gbé ayé yín ṣe rí? Ẹ wo sàkún ẹ̀. Ẹ gbọ́dọ̀ ṣe sùúrù gan o. Lásìkò tẹ́ ẹ bá ń ṣe, ó dà gẹ́gẹ́ bíi kéèyàn wà nínú ìdánwò ni o, téèyàn ń ṣe ẹ̀sáàmù ní sùkúù. Ẹ gbọ́dọ̀ wà very careful, ó sensitive gan. Ó ń ṣe dandan kẹ́nìkan sọ fún yín pé ìwọ yín rèé. Ẹ̀yin tó jẹ́ pé obìnrin ni ẹ́, o ti rí ọkùnrin bíi múgùn tó ń gbowó lọ́wọ́ ẹ̀ bíi ATM, kọ́kọ́ fọkùnrin lẹ̀ná fún àárín oṣù kan. Lẹ́yìn oṣù kan kọ́kọ́ wò gbé ayé tó ń gbé. Tẹpẹlẹ mọ́ gbìyànjú rẹ náà. Kó wá wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tó fọkùnrin lẹ̀. Ìwọ tó kì í dúpẹ́ tẹ́lẹ̀, bẹ̀rẹ̀ sí ní máa dúpẹ́. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Alhamdulilayi, alhamdulilayi. Ṣé fóṣù kan kó wò gbé ayé? Ọ̀nà téèyàn ń fi gbáre o. Ọjọ́ yẹn ń lọ, ọjọ́ ti ń lọ. Tó o bá gbìyànjú láti kíyèsí, wàá mọ èèwọ̀ ògo rẹ. Tó o bá gbìyànjú láti kíyèsí, wàá mọ oúnjẹ ògo rẹ.
kí làwọn nǹkan tó ń táìmù kan tí nǹkan le dọ́yìndọ́yìn tó yẹ pé àti jẹ àti mu kí làwọn nǹkan tó ń ṣe ń gbà yẹn ná kí làwọn nǹkan tó ń lò fi àwọn nǹkan tó ń ṣe ń gbà yẹn lẹ̀ ná má ṣe é mọ́ fi àwọn nǹkan tó ń lò nígbà yẹn lẹ̀ mọ́ kó má ṣe é mọ́ kó wá wò ó bóyá ó máa rọ̀ sọ̀mù ó yẹ ń sẹ̀yìn bóyá nǹkan máa yí padà sí rere ókè nǹkan dùn ún sìn yá àbí nígbà tí nǹkan le dandan yẹn kí làwọn nǹkan tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tẹ̀ ṣe mọ́ ń sìn yín tí nǹkan fi wá ń rọ̀ kí làwọn nǹkan tẹ̀ ń ṣe ń sìn tẹ̀ kí ń ṣe tẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ kíyèsí ó gbọ́dọ̀ jẹni tó ní sùúrù tó lè kíyèsí ìgbé ayé ẹ bá lè ṣàwọn nǹkan yìí ẹ máa mọ èèwọ̀ ògo yín ẹ sì gbọ́dọ̀ mọ oúnjẹ ògo yín torí dandan ni fún èèyàn láti mọ èèwọ̀ ògo àti oúnjẹ ògo dandan ni o èèyàn gbọ́dọ̀ mọ èèwọ̀ ògo èèyàn sì gbọ́dọ̀ mọ oúnjẹ ògo ẹni tí ò bá mọ èèwọ̀ ògo ẹ̀ tí ò sì mọ oúnjẹ ògo ẹ̀ irúfẹ́ ẹnìyẹn ó kàn máa ṣe wàhálà lásán ni ó máa gbìyànjú á máa ṣiṣẹ́ bí erin á dẹ̀ máa jẹ̀jẹ̀ ìlérí. ààrẹ Ayọ̀mídé Adétúnjí Mr Quality òun lórúkọ tèmi o ẹ̀yin ò ní kú àwa náà ò ní kú níkànnì yìí á wàá fi àìkú á fi dẹ́gbẹ̀rà thank you.